Dipo-Fagbemi ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ọlọ́run yọ́nú sí tó ṣe lógo pàtàkì tó kọ́ bí retí láyé bí o. Iretioluwa aya Dipo-Fagbemi ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ọmọ Oníkòyí mòlòlò mọ́yọ̀ ọmọ wa ọmọ ẹkùn. Iretioluwa aya Dipo-Fagbemi ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ẹni ó pa 50 ọdún láyé. Ó lóhun tá lè fọgbọ́n ṣe. Ẹ̀bùn ọ̀fẹ́ lèyí jẹ́ òye. Látọwọ́ Ọlọ́run aṣẹ̀dá. Bí rẹ̀ tó ṣàádọ́ta aṣọ́gọ́rùn-ún ọdún. Wọ́n fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìwẹ́. Wọ́n fi rọrùn lólé ayé nínú àlàáfíà ara. Wọ́n fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìwẹ́. Ọlọ́run tó yàn ọ́ fẹ́ kò ní fi ọ́ sílẹ̀ nígbà kankan. Wọ́n fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìwẹ́. O ò ní pàdánù ilé ológo lórúkọ Jésù. Wọ́n fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìwẹ́. Wọ́n fi rọrùn lólé ayé nínú ìfẹ́ Ọlọ́run. Wọ́n fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìwẹ́. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé láé. Oore ọ̀fẹ́ Ọlọ́run ní mójú ẹni rọ́dún. Torọ́ Ọlọ́run ọ̀hún la dání sí mọ́ gbòwògbòbí lọ́wọ́ ẹni. Dr. Iretioluwa ló lò ní o. Dr. Pastor Mrs. Iretioluwa mo dúpẹ́ Dipo-Fagbemi. Òní ọjọ́ ìkíní oṣù kẹta ọdún 2025 ìlópa 50 ọdún géré tó délé ayé. Ọjọ́ ọpẹ́ rẹ ló níjẹ́ o aya Ọ̀túnba Dipo-Fagbemi. Bó o ti ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ẹnu ọpẹ́ rẹ ò mọ̀ nìkan láṣẹ àdáni wáyé. Olóríire tó lò ní mọ́ gbọ́ bí mo ti ń wí o dákun mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Àwọn ẹ̀gbọ́n ọkọ rẹ àtàwọn àbúrò ọkọ rẹ ni wọ́n rán mi wá bí. Wọ́n ní kí n wá kí olóríire aláyére adùnún bá wáyé adùnún rí lẹ́yìn ẹni. Wọ́n ní aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ní Iretioluwa ń ṣe. Wọ́n ní gbogbo ènìyàn ló mọ̀ ọ́ lónínúure. Wọ́n lọ lóríire ni wọ́n ṣe oríire rẹ ò mọ̀ ní dìbàjẹ́ láṣẹ àdáni wáyé. Èmi fẹ́ gbéra kankan o. Ìyá Ọlágbídé, ìyá Ọlágbílékan, ìyá Ọlágbípọ̀sí, mo fẹ́ relé bàbá tó bí ọlọ́mọ. Àbọ̀ wọn pé èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀. Ìkòyí ní Ìkọ̀lé Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé. Ọmọ Oníkòyí mòlòlò fọyọ̀, ọmọ ọ̀fọyọ̀ fọyọ̀ ọ̀fọ̀n fèrè dẹ́. Ọmọ ọ̀fọyọ̀ fọyọ̀ bẹ́ẹ̀ tán ṣeré o. Ọmọ ọ̀kọ́ràn kolo tí èyí ń rókò. Ìkòyí ọmọ odò ọba, ọmọ arógùn mọ́ọ̀sá, ọmọ arógùn mọ́ṣojo. Àbọ̀ ọmọ pẹ́yìn lọ́mọ adìyílẹ̀ ẹ̀ẹ́dógún. Òwájú náà mi ń gbọ́ta ọmọ ẹ̀yìn ìgbà. Ọmọ ọ̀tọ̀pọ̀rọ̀ níyùn ilẹ̀ ẹ̀mú. Ọmọ olùpè èkùtù kan fọ̀n ìjagun. Ìkòyí fọ̀n tẹrẹ mẹ́mú. Ìran Ìkòyí kan kì í jẹ́ òkété o. Àtùkùrù ni bàbá yín fi ṣe. Ọmọ àmúdà sílẹ̀ gbogbo ẹnu pani. Àkúkú bẹ́ẹ̀ ni orísan jogun ẹnu lọ. Ọmọ ajagun gbẹyẹ ni wọ́n pòkì tẹ̀yìn. Ìkòyí àkọ́kọ́ èrùjù. Ìlú kan ti rí jẹ́rìmú tí kèyí tu ni lọ́ra gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. Ègbèdè Ìkòyí ọmọkùnrin ìsábà. Ọmọ ẹlẹ́kọ̀lé ọba láyaṣọ. Ìkọ̀lé irú máṣọ̀ṣe kan tàlà bó ṣe. Ìkọ̀lé irú máṣọ̀ṣe hàn tàlà má kòkó. Àlàkàn tàbó ṣe kẹ́ ẹ bá di yẹlẹ́rù. Èyí ṣe kí irú máṣọ̀ṣe ìṣìdálẹ̀ ibi tí ní. Ọmọ apajá súlé pọ̀ ló ọ̀sẹ̀ ìkúlé òde. Ajánù kan ni mo bọ́ jẹ mẹ́ẹ̀bọ́ ju ọ̀húlé rẹ̀. Kọ́lá gan kó yí ọlé ẹlẹ́kọ̀lé o ábí méje. Ọmọ
ọmọ ẹlẹ́yin ìkúlé àdéwúre ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ àpàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́ o ọmọ amíkórè ìdíṣu ọbùtún ọmọ ògbé bíbélì lérí ọmọdé rọ̀nà òsìn òórọ̀ ó tún sí ìyá kí n bá ọdẹ lé ìyá rẹ̀ torí ẹ̀yẹ kì í fapá kan fò nínú ayé bí a kì í nílé bàbá káwọ́ mọ̀ nílé ìyá rárá rárá adá owó dé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níṣẹ̀lẹ̀ ọlọ́kọ̀ tó wà wọ́n wáyé ọmọ ọlọ́nà ládà mo wà nílé ìyá rẹ̀ ọmọ wálùúṣe ọmọ ẹ̀ṣọ́ ògbógun wọn kì í jó lóye dùn yín rárá lọ́jọ́ tí wọ́n ò bá jòyè nílẹ̀ yín agúnyán ilé kan ò gbọ́dọ̀ ṣọmọ odókòrò ìran lọ́gì kan ò gbọ́dọ̀ ṣẹ̀rọ ògì ní ṣàràṣàrà ọmọ tuntun òòjọ́ ò gbọ́dọ̀ sunkún ọmú rárá rárá àkàrà lóró ó tẹ̀yìn ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ abọ́ ọmọ pè nílé ìyá rẹ̀ ni aya ọ̀túnba Ọládìpọ̀-Fágbèmí ọ̀túnba fìwà joyè of Ìróporá-Èkìtì Ìróporá àjìjàwulẹ̀ ẹ̀wà ibì kan ṣẹ̀wà iyún ó ti ìyá kí n bá ọdẹ lé ọkọ rẹ̀ Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níṣẹ̀lẹ̀ olówó orí rẹ̀ Ìjẹ̀ṣà mọ́dù apánàdà ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ èyí tó bá jẹ́ tẹni níbẹ̀ àwọ̀ sẹ́rù ẹni èyí tí ò jẹ́ tẹni níbẹ̀ àwọ̀ sínú gbẹ̀rànkò búburú àròhùn jẹ ihò kéékèèké láṣọ wọn lóde gbájọ ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀mí láṣọ ẹ̀yìn Ìjẹ̀ṣà èyí ò bá rí lọ́jà ní ọ̀rá mi wálé kí n rohùn fìjó lóye èsùn hàn mí fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹyẹ lọ́mí jẹ́ ìran Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹrú Ìjẹ̀ṣà nísìn pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà oníṣì ìṣáná o ilé ìlẹ̀rú ọwá tí ń múná roko Ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò dúdú ni mo kọ́ fọmọ fún ọjọ́ inú bí dúdú ó náà mọ tí mo bí mo gbọmọ lọ́wọ́ dúdú mo fi fún pupa bí mo fẹ́ tóbi gbogbo káká o aya Fágbèmí má ṣọ̀rẹ́ Ìjẹ̀ṣà ogun torí ìkànwó ogun jà Haúsá ogun torí òbí ọjà Ìjẹ̀ṣà ìgbà tó ogun jà Haúsá wọn kó kan ń lọ ogun jà Ìjẹ̀ṣà wọn ò róbì kó lọ wọn ò róbì kó lọ nílé ọkọ rẹ̀ àṣeyí ṣàmọ́dún olórúkọ lọ́rùn ọba Dr. Pastor Mrs. Iretioluwa mo dúpẹ́ aya ọ̀túnba Dipo-Fagbemi ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta ọdún òní yóò tẹ̀lé yí pẹ́ nínú àṣẹ ìrọ̀rùn kò wá sí bọ́ọ̀sì pẹ́ láyé tó ọmọ ní fàyísàn ló gbà lórúkọ lọ́rùn ọba.